bí ó sì ẹ̀yà àfáà ọlọ́run má jà tó sì fa bí ó sì bá pọ̀ jù raf ní máa jẹ́yìn ọlọ́ọ̀ jẹun ọ̀tá yóò tún figi sẹ́yìn yóò tún ta yín Ya Rabbi òsì ní jẹ́ bẹ́ẹ̀ Ya Rabbi àtòsí rógódó àtòsí pẹlẹbẹ àtòsí fẹrẹgẹdẹ ọlọ́run má fi kankan kan wá mẹ́. òsì wa dání òsì ní máa jẹ́ kí ọmọ lọ tó sí àlẹ́ àná léyàwó rẹ nílé ìyàwó rẹ tọ́yẹ kí wọ́n fẹ́ ṣènáwó ìwọ ló ń wá lọ gbálẹ̀ ìwọ ló ń lọ tó tíà ìwọ ló ń lọ fọ gbogbo nǹkan agbo àwọn bàṣíà gbogbo nǹkan mẹ́ òsì ní jẹ́ bẹ́ẹ̀ kárí rẹ́gẹ̀dẹ̀ bá ti rí rẹ́gẹ̀dẹ̀ yìí kárí kéèyàn máa lọ tó kéèyàn máa lọ tó sí àlẹ́ àná. àwọn àna kan àwọn àánú ọlọ́run kan ń bẹ kódà kí káyìdá ọmọ rẹ dúkìá ń sẹ́ni ọba wọn lé yín sọ fún wọn pé mo ní kí wọ́n ti bẹ̀rẹ̀ o máa tago 12 kí n tó dé o kí ni sọ̀rọ̀ yẹn passport ni kí ni mo pè passport irú àwọn èyí táwọn aráàfù máa ń náà irú àwọn èyí táwọn àyíjí máa ń náà o ti wá lọ dún lé àná nínáwó pọ̀ tún la wọn náà ni wọ́n rán léwédú wọ́n rán ọ lẹ́fọ̀ọ́ wọ́n rán ọ ní epo pupa ní ọjà òsì ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run má fi kàn wá àwọn èèyàn máa sàmì fa kò sì sẹ́ni tí ń bẹ láyé tí ń ràn padà sí bóòlè bá sáà ti ráwọn tí wọ́n ní tán ní ibò háyà tán ní owó ibò háyà tó já sí pé gbogbo ibi tí wọ́n padà fi mọ́tò dé ẹsẹ̀ náà padà fi tọ̀ rẹ̀ àpadà sí ibú níjẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọjọ́ bá wa láàfin sọ fún gbogbo àwọn tí wọ́n ń bẹ lérí ipò lónìí ẹ rọra lóko ipò tẹ́ wà ń ní àwọn àwọn onímbẹ̀ńbẹ̀ lánàá ló yẹ kẹ́ ẹ béèrè kẹ́yìn tó jòkó ń bẹ̀ ibi ẹ jòkó sí wọn ẹ̀yin náà kó ń bẹ̀ lọ́la òṣì ló ń ṣe ọ wà lórí ipò lásán ọ wá ń fèrè èkánná kí àwọn tẹ́jọ jẹ́gbẹ́ lánàá oore didirin wo lọ́nà ń ṣe fún ọ̀hún oore òṣì lórí oore òṣì lè oore òṣì nìyẹn gbogbo orú ìran oore tọ́lọ̀ ń bá ṣe fún yàn tó bá fi lè dá wọn tí ń bẹ lẹ́yìn mọ́ oore òṣì nínú àwọn ìwọ tó gba wájú ságbára rẹ ló fi gba wájú ni wọ́n á fi ọ́ sórí ipò lónìí gbogbo ẹ̀yin tí wọ́n fi sórí ipò ẹ wà ń bẹ̀ fúngbà kan ni ẹ wo Mandela ńgbà Mandela ń bẹ lẹ́wọ̀n president South Africa lánàá ìgbà tí wọ́n ń bẹ lẹ́wọ̀n wọ́n jìyà lẹ́wọ̀n gan-an láàmà fi sọ pé gbogbo ẹni tí ó bá rẹ́rìn lónìí ó sunkún lánàá ni ó kọ́kọ́ sunkún lánàá kẹ́rìn tó dé lónìí ó sunkún lánàá ó wá bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn lénìí ó padà tó sunkún lọ́la ni o kí láǹfààní ẹ̀rín tòní tí ò sẹ́kún táwọn kan ò jìyà fún ọ lánàá àbí tí wọn náà rí bí kan tọ́lọ́run ti yọ sí ọ lánàá. Mandela wá jáde lẹ́wọ̀n ńgbà wọ́n jáde lẹ́wọ̀n hàn Mandela wá ń bẹ̀ ní rẹ́sítọ́rántì kan tó fẹ́ jẹun wọ́n sẹ́ẹ̀tì tébù fún wọn báyìí. lẹ́yìn ìgbà tí wọ́n jáde lẹ́wọ̀n yẹn ni wọ́n ànáùnsì wọn ni wọ́n dìbò wípé Mandela ó tún jẹ president. ọkùnrin kan wá ń bẹ ní áńgù kan tó ń wògbà tí wọ́n wọlé táwọn Mandela àtàwọn colleagues wọn tí wọ́n wọlé tán ti sẹ́ẹ̀tì tébù fún wọn láàrin ìṣẹ́jú méjì ni Mandela wa tajú kan rí ọkùnrin tó wà ní áńgù yẹn gbé ẹ pé ẹni tó jókòó tóun dá jókòó ẹ pé wá kó máa bọ̀ ẹ sẹ́ẹ̀tì tébù fún òun náà wọ́n wá sẹ́ẹ̀tì tébù fún bẹ́ẹ̀ ní ń gbọ̀n jẹun ni ẹ̀rù ń bà á tóró ti mọ̀ pé president elect ni Mandela Mandela wa ni calm down kí ló dé tó ń gbọ̀n tó tó báyìí àwọn èèyàn wa ni kí ló dé àwájú elect president ló wá tó ń gbọ̀n báyìí kò yẹ kó máa gbọ̀n yẹ kí inú rẹ̀ ó dùn nítorí pé àwọn náà wọ́n tún rí ọ pé kí wọ́n kó máa bọ̀ wá
Mandela wa ní ẹ fi ilẹ̀ yí ọgbọ̀n ẹ̀rù ó sì bà lánàá tí mo wà lẹ́wọ̀n lánàá tó ń bẹ̀ lẹ́wọ̀n lánàá yẹn ẹni tí wọ́n fi sọ́hun tí wọ́n lù ú ni àfihàn náà ń jọ mí oúnjẹ tó yẹ kó fún un kò ní fún un ó hàn òun lè mọ̀ ó fi aláyàyà jẹun ó ti wá gbọ́ pé mi ni next president rírí tèmi wá rí kò mọ̀ pé mi tún lè rí òun pé kóun máa bọ̀ wá ó ṣe bí rírí tí mo rí òun yìí fìyà jẹun ni ntọ́lọ́run ti ṣe fún mi lónìí ti jẹ́ gbàgbé wàhálà àtàbúrú tó ṣe fún mi lánàá. Ẹni àtàná la mọ̀ ìmọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la afọ́jú ń bẹ àmọ́ òní àtàná òun la mọ̀ tó bá wà mọ̀ pọ̀ ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la ipò tó bá wà rọra ṣe gìràgìrà lórí ẹ̀. Àwọn kan ti wà lórí ipò yẹn lánàá tí a ti bọ́lẹ̀ ń bẹ̀ àwọn kan ò dẹ̀ bọ́lẹ̀ ń bẹ̀ wọ́n bọ́ sínú sàárè ni. Ipò tèmi pẹ̀lú rẹ̀ náà rẹ̀ tún wà lónìí náà bá a bọ́lẹ̀ ń bẹ̀ nírọ̀rùn á padà bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ náà ń jọ kan náà ni. Nígbà tó ti wá mọ̀ pé kò tún ń bẹ lọ́wọ́ rẹ̀ tí wọ́n ń wín wa ni kí ló mọ̀ wá ṣègbéraga lérí ipò yẹn sí. Calm down. Calm down. Bàbá rẹ̀ ò lówó. Bàbá rẹ̀ sì sọ lọ́hùn. Bàbá ẹnìkan kò sí bàbá rẹ̀ ò special ju bàbá ẹlòmíì lọ. Ó kàn wọ Ọlọ́run ó kàn fi ọ́ sórí síìtì yẹn ni. Síìtì tó ń pàṣẹ tó ń yí báyìí tó ń ṣe bó ti wọ̀ ń bẹ̀ òun ni. Àwọn kan náà yí lánàá eré wọn padà yí eré ọmọ wọn yí lónìí. Tọ́wọ́ àwọn àkàrà ń fi ìbùtù ní jẹ̀díjẹ̀dí. طوعا وكرها في بطون الجرجر rafu ngari ke bunara tanya ngba mo tún rí àwọn àfáàní àdúà wa ti gbà lónìí ẹ bá alhamdulillah.